èèyàn wọ́kọ̀ kò rọ́kọ̀ ṣe gbogbo wọn yẹn ó láwọn special iṣẹ́ téèyàn máa ṣe tí wọn ò lè ṣe nínú church ṣé ti yẹ dẹ́nẹ̀ nìyẹn wọ́n máa subject ẹ̀ sí ààwẹ̀ then wọ́n á gbé àwọn obìnrin wòlíì dìde pẹ̀lú ẹ̀ kì í ṣe iṣẹ́ ọkùnrin iṣẹ́ àwọn obìnrin sóbìnrin ni sọdọ́ bá ti wá ṣe kínní ẹ̀ tán wá lọ wá ọ̀gẹ̀dẹ̀ òmìnira àtọ̀dùnkún àágún gbogbo ẹ̀pọ̀ pẹ̀lú oyin ṣé ti yẹ pẹ̀lú oyin àwa po gbogbo ẹ̀pọ̀ tábà ti pò pọ̀ tán ṣé ti yẹ tábà pò pọ̀ tán àwa ka psalm 109 psalm 51 psalm 35 psalm 20 psalm 109 àákà sí àwa gbàdúrà olúwa nígbà tó dá ọkọ mọ́ dẹ́nà àmọ́ bó ṣe rìn o ẹlòmíì ti lè mọ́kọ ẹ̀ lórí ẹ̀ kó má mọ̀ o ṣùgbọ́n òun ṣe you are God of second chance which is Exodus Ezekiel 33 wà á tó wá kà bọ̀dọ̀ wá kọ́ka Ezekiel 37 báwo lè gungun gbẹ yìí báwo ló ṣe lè di àlàyé ẹ̀rọ wà á tó wá kà 33 wà á tó wá kà Zachariah chapter 2 chapter 3 nígbà tí ayé fẹ́ fi aṣọ àjẹwọ́ Ezekiah olúwa fún ara ẹ̀ ló bọ̀ aṣọ wọn ti fọ́kọ̀ tí wọ́n wọ̀ sí lọ́rùn yẹn àwọn àbọ̀ ṣọṣẹ́ ọjọ́ mẹ́ta ni ẹlòmíì lè máa wò pé lẹ́nu yẹn fine but bàtí mo rí lọ́jọ́ dàbí pé ó ti marry wọ́n ti wọ aṣọ ọkọ fún yín aṣọ ọkọ ó ti fọ́kọ̀ tó bá àbá bọ kò ní lọ. ẹni tí ò wá rọmọ bí nǹkan ló bí ogún ọdún lé ọkọ ẹni tí ò rọmọ bí ó easy tó bá kò ṣe ń ṣe period á tọ ìtọ̀ ara ẹ̀ for 10 days ìtọ̀ tó bá jẹ́tọ̀ láàárọ̀ a máa tọ̀ sínú kọ́ọ̀pù tuntun a máa ju álọ̀mù sínú ẹ̀ tó bá ti ju álọ̀mù sínú ẹ̀ a settle a clean a máa mu orí ẹ̀ most of it orí ẹ̀ kò yé wa ìdọ̀tí eléyìí ìdọ̀tí ti settle sísàlẹ̀ èyí tó wà lókè ó gbé mu a máa mú for 10 days láti ìgbà tó ti ṣe period tán yẹn ló máa mú lọ so 10 days ní ovulation then ọkọ ẹ̀kẹ́rẹ́ a máa gbóògùn àbámọ́dá àti ẹ̀kọ́ a máa fi mú ògì tí ló bá dẹ̀ ti fi mú gbogbo ẹ̀yìn á ṣètò tó lè jẹ́ tó ń jòkó jù ń bí iṣẹ́ ó dẹ̀ lẹ́ni tó ń wọ̀ kadà gbogbo nǹkan wọ̀nyí gbogbo ẹ̀ ti gbóná máa bẹ́ẹ̀ ẹlòmíì gẹ̀rẹ́ kò mọ aṣọ tó ń wọ̀ irú èmi sì mi wọ pààyàn torí mi ò mọ̀ bóyá mo lóko àbí mo lóko because mo ń lọ ń tèmi ní láti secondary school bó bá bèrè pé ta ló wà ń bẹ̀ yẹn kò kàn mí ṣó ti yẹ so bí ó ti ṣe rí nìyẹn so bí yẹn ṣe ń lo nǹkan tiẹ̀ lọ ọkọ náà máa prepare tiẹ̀ ọkùnrin tó bá ń wọ́ ọmọ ní ìdògì all the time ògì da gan ògì bàbà ògì da gan ìmù tó bá dẹ̀ tún lọ irú woro tí ò ní iyọ̀ nú tó bá fi ń mọ ògì ó ti wà òkè bọ̀ kó má máa dín ẹyin jẹ kó má dẹ̀ máa jẹ̀gún sí kó má máa dín ẹyin kó má máa jẹ̀gún sí kó má máa jẹ̀pà ẹ̀pà oúnjẹ àjẹni àti lá dẹ̀ tó bá dẹ̀ pé ẹ̀jẹ̀ ò sẹ́tù dáadáa kẹ̀rẹ́ á máa gé lásìkò àbàgbé sójú wíńdò mọ́jú sọ wá máa mu jẹ́ẹ̀lì yẹn láràárọ̀ lásán tó bá dẹ̀ lè jẹ́ rọ̀ ó wà. tó tóbi yẹn tó bá ti lò tó ẹ̀ fojú fún ọjọ́ mẹ́rin. ẹ̀sà ó máa tẹ́kì 0803 717 730 0803 717 730 then the other one is 0805 485 3828 0805 485 3828 then the other one is 0802 312 8312 0802 312 8312